Ẹ̀yin èèyàn lé èyí tó lágbára o. Wọ́n ní obìnrin tí a sọ fún yín pé wọ́n gbé lọ sí ilé ìwòsàn. Ṣé mọ̀ pé àwọn mẹ́ta la sọ fún yín pé wọ́n bá wọn ní òwò, wọ́n gbé wọn lọ sí ilé ìwòsàn. Wọ́n ní ìkan nínú wọn, wọ́n ló ń jẹ́ ìyá Bímbọ́. Wọ́n ní wọ́n ti jẹ́ Ọlọ́run nípè. Wọ́n ní nítorí wípé ìgbà tí wọ́n máa fi dé ilé ìwòsàn, wọ́n ní wọ́n ti jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ wọn pátápátá. Gbogbo ìwà tí wọ́n wù ní inú pálásì kábíyèsí, wọ́n ní gbogbo ẹ̀ ni wọ́n kà ó. Wọ́n ní ó ní Queen Naomi ó ń disturb òun nínú palace. Wọ́n ní obìnrin yìí, wọ́n ní inú palace ló ń gbé. Wọ́n ló ní àdúrà Queen Naomi pé ṣe ló máa ń rọ bí iná lé òun lórí tí Queen Naomi bá ti ń gbàdúrà. Ó ní òun ò like kí Queen Naomi máa gbàdúrà. Bí a ṣe gbọ́ nìyẹn o. In fact gan, bí a tún ṣe gbọ́ gan, wọ́n ní obìnrin yìí ò like Queen Naomi. Wọ́n nítorí pé òun àti ìyálájé, wọ́n ní ọ̀rẹ́ ni wọ́n. Bí a ṣe gbọ́ nìyẹn. Wọ́n ní ó ti pẹ́ tó ti ń bá Queen Naomi jà. Wọ́n ní kó ṣẹ̀ṣẹ̀ máa bá Queen Naomi jà. Allegedly bí a ṣe gbọ́ o. Wọ́n ní gbogbo nǹkan tí ó dẹ̀ ní ló máa fi ń sọ pé Queen Naomi ò ní padà wá sí inú palace yẹn. Wọ́n ní àgbàlagbà ni woman yìí o. Wọ́n ní 84 years old ni. In fact bí a ṣe gbọ́ gan, wọ́n ní ó ti wà ní inú palace kábíyèsí yẹn tipẹ́. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní kò sí nǹkan tí Queen Naomi ṣe tó jẹ́ pé ó bá obìnrin yìí lára mu. Wípé ìkan nínú àwọn obìnrin tó jẹ́ pé wọ́n máa ń wá bí wọ́n ṣe máa bá àárín Queen Naomi àti kábíyèsí jẹ́ ni. Ó ní tí Queen Naomi bá ti ń gbàdúrà báyìí pé gbogbo agbára òun ó máa ń lọ ni. Bí ìgbà tó jẹ́ pé agbára tó ju agbára lọ ó ń mú dání. Praise the Lord. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní ìgbà tí obìnrin yìí, wọ́n ní bó ṣe jí báyìí. Ṣé ẹ mọ̀ pé wọ́n ní pé wọ́n bá wọn ní òwò. Wọ́n ní ó ń complain pé gbogbo ara ń ro òun. Iná ń jó òun o. Iná ń jó òun lẹ́sẹ̀ o. Iná ń jó òun lórí o. Iná ń jó òun lápá o. Ara ń ro òun o. Òun ò lè mí o. Wọ́n ní gbogbo nǹkan tó ṣe, gbogbo bó ṣe hate Queen Naomi, gbogbo bó ṣe ń try láti jẹ́ kí kábíyèsí àti Queen Naomi jà. Pé kí Queen Naomi má lè padà wá sínú palace. Wọ́n ní gbogbo ẹ̀ ni obìnrin yìí kà ó pátápátá. Wọ́n ní gbogbo ẹ̀ ni obìnrin yìí wí o pátápátá. Ẹ̀yin èèyàn lé. Ó yà wá lẹ́nu nígbà tí a gbọ́ gist yìí. Jẹ́ kí ẹ̀yin olólùfẹ́ mi délé lóko àti lẹ́yìn odi wípé ẹ káàbọ̀ sí Mashola Gist. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́, adúpẹ́, atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Adúpẹ́, adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé, à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí. Ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ràn gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yóò ní lọ sàlẹ̀ àlá. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn. Tí wọ́n ní wọ́n gbé àwọn obìnrin yìí, tí wọ́n gbé wọn lọ sí hospital. Wọ́n ní ó ya kábíyèsí lẹ́nu pé kí ló lè tó báyìí. Ẹ̀yin èèyàn lé wọ́n wá. Wọ́n ní ìgbà tí wọ́n ṣàgbé ìyá Bímbọ́ ni wọ́n porúkọ arábìnrin. Wọ́n nígbà tó ń gbé wọn dé hospital, tí wọ́n ti ka gbogbo ẹ̀ṣẹ̀ wọn,
gbogbo bí wọ́n ṣe lérí léka wípé Queen Naomi ò ní padà wá sínú pálásì kábíyèsí tán ti ka gbogbo ẹ̀, wọ́n ní bí Wunmi Ọlọ́jọ́ ṣe dé nìyẹn o. Nǹkan tí a gbọ́ allegedly nìyẹn. Wọ́n ní ó ya kábíyèsí lẹ́nu pé wọ́n ti give up. Ẹ̀yin èèyàn lé nǹkan tí ò yé mi ò ní pé kí ló dé tí àwọn èèyàn burúkú yìí tí wọ́n ń bá Queen Naomi jà. Kí ni Queen Naomi ṣe fún yín? Ṣé èèyàn máa ń dojú kọ Ọlọ́run ni? Àdúrà ni wọ́n ń gbà, wọn ò ṣépè. Inú pálásì kábíyèsí àdúrà ni wọ́n ń gbà, wọn ò ṣépè. Àwọn tó ń ṣoògùn tó yẹ kẹ́ ẹ kọjú ìjà sí, ẹ kọjú ìjà sí wọn. Àwọn tó ń ṣoògùn pé kí nǹkan má lọ déédé, ẹ kọjú ìjà sí wọn. Ẹni tó ń gbàdúrà, tó ń ké pe Ọlọ́run ọba, wípé kí Ọlọ́run kó máa bless kábíyèsí sí i. Tó ń gbàdúrà pé kí Ilé Ifẹ̀ kó máa rójú, kó máa ráyè, kí gbogbo nǹkan máa lọ déédé, kí eku máa ké bí eku. Ẹ wá ṣe àdúrà fẹ́ nìyẹn. Ìjàlẹ̀ wa ń bàjà. Kí ló dé? Kí ló dé tó jẹ́ pé kò sí nǹkan tí èèyàn olódodo bá ṣe tó jẹ́ pé ó rí ṣe? Àwọn èèyàn burúkú òun lè máa support. Ẹ ní support èèyàn dáadáa. Ẹ ní support èèyàn Ọlọ́run. Ẹ wá wo ìgbẹ̀yìn ìyá Bímbọ́ yìí. Wọ́n ní wọ́n jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ wọn o, gbogbo ìwà tán ti wù. Wọ́n ní kán máa dáríjì àwọn. Wípé kí wọ́n bẹ Queen Naomi, kí Queen Naomi dáríjì àwọn kó tó dé pé wọ́n jẹ́ Ọlọ́run nípè bí a ṣe gbọ́ allegedly ní o. Ṣé mọ̀ pé mo sọ fún yín? Nǹkan tá a gbọ́ la wá torchlight sí mi ìbá kábíyèsí gbénu palace. Ẹ̀yin èèyàn lé, kí ló le tó yìí? Wọ́n ní ara ni ìyá yìí ni tó fi kú o. Ẹ̀yin èèyàn lé. Gist tá a gbọ́ ní ta ní ká mú update wá fún yín. Tá a bá tún gbọ́ ìmí, a tún máa mú wá. A dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa ní ilé lóko àti lẹ́yìn odi. Ọlọ́run Elédùmarè ọba láàánú á bá mi ṣàánú fún yín o. Gbogbo àdáwọ́lé yín á máa yọrí sí rere. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi fi àdúrà ran Queen Naomi lọ́wọ́ o. Ọlọ́run á bá mi dúró tì wọ́n ọwọ́ àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ní ilé. Gbogbo ẹ̀yin subscribers àdúpẹ́ àtún ọpẹ́ dá. Ẹ̀yin new subscriber tẹ́ ṣe darapọ̀ mọ́ wa, ẹ tẹ notification bell yín so that àwa ti post any gist ẹ máa rí. Ọlọ́run á bá mi gbọ́wọ́ gbogbo yín sókè, ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ o, òkè òkè ni ọlá yín á máa lọ. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV, love you all.